ẹ̀rí jò ní ìtàn rí kan nínú àwọn tí ò yẹ láàfà tó ń wá ń polongo wípé kí wọ́n lọ máa kọ́ àwọn ọmọ ilé kéwú ní bí wọ́n ti máa jagun bí wọ́n ti máa yìnbọn kán tírẹ́ẹ̀nì wọn láti lọ́ọ́ fi ṣe kíni àwọn tẹ́ tírẹ́ẹ̀nì lọ́wọ́ ní dàlúrú ni wọ́n jiyàn gbé yìí ni wọ́n ń bàlújẹ́ yìí ni wọ́n ń dára kára yìí èyí tó wá nílẹ̀ Yorùbá nísìn èyí tí wọ́n sì sọ yẹn kíjọba máa mú láwàdà torí pílánì wọn nìyẹn in tó sì bí pílánì yẹn náà kọjá wípé kó lè já wa làá pàṣẹ ipò àṣẹ yẹn náà nìkan ní dá wàhálà yẹn lẹ̀ pé gbogbo ilé kéwú kí wọ́n lọ máa kọ́ àwọn ọmọ níbi wọ́n ti máa ń yìnbọn wọ́n máa kọ́ wọn tán ṣé wọ́n fẹ́ lọ jẹ́yìn sójà ni láyé ń ṣe mílítírì so ìyẹn túmọ̀ sí pé ẹ ti ń jẹ́ káwọn èèyàn máa fura wípé irú ṣàríà tẹ́ ń pèpè fún ṣàríà tẹ́ ẹ fẹ́ fi pa àwọn èèyàn gbogbo ẹni tí ò bá ti ṣẹ̀ sí ẹ máa pa báwo làwọn èèyàn ṣe wá fẹ́ rò pé ṣàríà tẹ́ ẹ fẹ́ ṣe ṣàríà àlàáfíà ni níbẹ̀ ẹ bá ní kán lọ máa kọ́ àwọn ọmọ kéwú ọmọ ọkọ wọn níbọn láwọn ọmọ ilé kéwú tí yahoo ti jáde nínú wọn tá a ti ń rí yahoo nínú wọn láwọn ọmọ ilé kéwú tá a ti ń rí ritualist inú àwọn náà tí wọ́n ti ń ṣògùn owó láwọn ọmọ ilé kéwú tá a ti rí ìtújá sí pé ẹlòmíì náà ilé kéwú ló lọ tẹ́tẹ́ ló ta wálé tá a ti rí àwọn táwọn náà lọ night club táwọn náà ti ń mu gbogbo nǹkan tí ò tọ́ sọmọ mùsùlùmí láti mu tẹnìkan tó wá ń dábàá pé ibi ó dé nísìn kí wọ́n lọ mọ kí gbogbo ilé kéwú kankan ó ní kán lọ mọ ọkọ wọn níbi wọ́n ti máa ń yìnbọn àbíkọ́ lọ́wọ́ bọ́ọ̀là wa kéèyàn máa ń sọ ọ̀rọ̀ tí ò dáa tí wọ́n máa fi rò pé àwọn mùsùlùmí ní sọ ń gbẹnu wọn sọ̀rọ̀ ni ọ̀rọ̀ kọ́rọ̀ ni irú ẹni bẹ́ẹ̀ ó yẹ kíjọba gbé èyí tí wọ́n fojú lẹ̀ lára Gumi ló padà di nǹkan yìí naam ìyẹn lọ bẹ́ẹ̀ kò sì sádánwò tó ń bá ìjọba gbogbo ìjọba tí ó bá fẹ́ káwọ́ àwọn báńdítìrì àtàwọn nǹkan kan tó fẹ́ kí fọkàn balẹ̀ wà kò ní láníyàn kó ń fẹ́ ṣe túta gbogbo ẹni tó bá fẹ́ ṣe ìjọba Nàìjíríà tí ń bá ń láníyàn kó ń ó ṣe ẹ̀ẹ́mẹ́jì kò lè rí Nàìjíríà ṣe pẹ̀lú ọ̀run àfi kó ṣe àkọ́kọ́ yẹn kó má wojú ẹnì kankan kó máa ní ìrètí pé wọn ò ní iṣẹ́ lẹ́ẹ̀kejì tọ́lọ́mọ wa lóun ó ṣe kò sẹ́ni tó lè yí padà in ti ń da àwọn bàbá tiwa láàmú náà ní ọfẹ́ ṣe lẹ́ẹ̀kejì wọn sì fẹ́ tẹ àwọn èèyàn mẹ́lẹ̀ tó ráwọn èèyàn kankan bẹ èrò ń bẹ lẹ́yìn wọn tó já sí pé ibẹ̀ nìbò ti wá in tí ò jẹ́ kí Nàìjíríà ò ní sinmi nù kọ́lọ̀kọ́lọ̀ wà ń bẹ̀. so ẹlẹ́ẹ̀kejì alkhọ́fù anthony kilkanaid àwọn èèyàn máa ń jí èèyàn gbé pẹ̀lú kán ní àwọn ààyè ibi tí wọ́n lè farapamọ́ sí wọn ò níbi kan tí wọ́n ń háìdí sí ìjọba sì mọ gbogbo ibi táwọn èèyàn farapamọ́ sí gbogbo ibi tí wọ́n farapamọ́ sí ìjọba ò ní débẹ̀ àwọn èèyàn máa jíyàn gbé látara pé wọ́n rí ibi táwọn ò farapamọ́ sí láti jíyàn gbé ó wá jásí pé ní tá a bá ń bẹ̀ lẹ́ni tí ó mọ̀ forúkọ Ọlọ́run sọ pé Allahu Akbar wọ́n jíyàn gbé pẹ̀lú Allahu Akbar wọ́n pààyàn pẹ̀lú Allahu Akbar wọ́n fi àjẹyàn pẹ̀lú Allahu Akbar ẹ wá mọ̀ pé gbogbo mùsùlùmí ló dára ń bẹ̀ gbogbo mùsùlùmí tí ò bá takò tó dákẹ́ ló yẹ ìbàjẹ́ àfa ọ̀daràn ni wọ́n náà mo rántí ọdún kan tí Mùdírù ti sọ wípé irú Gumi kò yẹ kíjọba wò ó ní ìrànkan mọ́ ti gbé ọdún náà ti pẹ́ ní Ramadan àwọn ìjà jihad Mùdírù al-Markaz nílẹ̀ Yorùbá ní ò tí ì jẹ́ kí níyẹn rí lẹ́yìn Yorùbá ó wà lẹ́nu wọn ó wà lọ́kàn wọn òun lẹ̀ ń gbọ́ lẹ́nu èyí tí ò dára àfíà yẹn wípé kí gbogbo ilé kéwù kan lọ́mọ kọ́ àwọn èèyàn bí wọ́n ṣe ń yìnbọn gọ́fìnà Ọ̀ṣun ṣèṣì sí ń bẹ́ẹ̀ tó wọ́n ní iná pẹ̀lẹ́ tí mọ́ tírẹ́tì ìjọba pé àdàjọba fún wọn lọ́wọ́ ẹ̀ ní rí ṣe ẹ rí i pé àwọn tí wọ́n sì ń sọ̀rọ̀ yìí APC làwọn náà lánàá tó jásí pé lídà àwọn òṣèlú bẹ̀ lónìí àwọn àmọ́ ibi táwọn ń lọ báyìí eré tí wọ́n ń sáyè ṣe eré ẹ̀sìn afẹ́ jẹ mufti yẹn eré ẹ̀sìn kọ́ nítorí ká lè rí ìjọba bọ́ sí kẹnu tiwa náà lè dunlẹ̀ kó lè tọrọ lọ́dọ̀ ìjọba ní gbogbo wàhálà tí wọ́n ń ṣe kì í ṣe nǹkan mi ibi tí wọ́n sì ń lọ náà ni pé kí wọ́n kọ́ àwọn ọmọ ilé kéwú bí wọ́n ti ń yìnbọn wọ́n tó ṣàkóbá fún wa nínú tí ń ṣẹlẹ̀ lọ́wọ́ lẹ́yìn Al-Qur'an àníwá ni man akhafa mu'minan ẹnikẹ́ni tó bá ń dẹ́rù bá mùmíní wọn ò lè sọ gbádùn wọn ò lè lọ gbádùn wọn ò lè tráfù gbádùn wọn ò lè bọ̀ gbádùn ó ní kana haqqan ala Allah ó ti di túláàsì fún Ọlọ́run alla yu'minahu yawma min fas'in yawm al-qiyamah ó ti di ẹ̀tọ́ fọ́lọ́run alla yu'minahu Ọlọ́run ò ní fẹ́ni náà lọ́kàn balẹ̀ min fas'in yawm al-qiyamah níbi ẹ̀rù bíbá ọjọ́ al-qiyamah yẹn òun náà ò ní nífọ̀kàn balẹ̀ kò ní nísinmi kò ní gbádùn ààrẹ torí kó ń dẹ́rù bá àwọn èèyàn láyé man akhafa mu'minan ẹni yóò tí ń bá ń dẹ́rù bá mùmínì láyé yìí tí wọ́n ní sinmi dẹ́rù bá wọn kana haqqan ala Allahi alla yu'minahu min fas'in yawm al-qiyamah irú ẹni bẹ́ẹ̀ kò ní nífọ̀kànbalẹ̀ níbi ẹ̀rù àti jìnnìjìnnì ọjọ́ àjíǹde gbogbo àwọn tó ń ṣe ń dẹ́rù bá àwọn èèyàn yìí mùsùlùmí ló pọ̀ tí wọ́n ń pera wọn bó ti ẹ̀já sí pé àwọn kan náà yìí ṣe mùsùlùmí wọ́n sásáré orúkọ mùsùlùmí àwọn náà wè láwàdé wọ́n ṣe bí mùsùlùmí wọ́n bomú bí fúlàní ìyí la fi ń sọ wípé ṣòtìlẹ́sì àwọn míì náà gbà ọ̀rọ̀ ọjọ́ mi nìyẹn bákan náà Al-Qur'ani tó kì wá nílọ wala taqtulu an-nafsa allati harrama Allahu illa bil haqq tó bá ní tọ̀hún yẹn tó bá ní wọ́n lè àìmúyẹ àwọn ìrònú tí ó dá tá gbé sínú Islam táwọn sọ wípé la yuqtalu mu'minan bi kafirin ẹ sọ pé wọ́n gbọ́dọ̀ pa mùmínì nítorí káfìrí ọ̀rọ̀ Ànábì kan o lára àwọn ọ̀rọ̀ tí wọ́n gbé sí Islam ní o tí mùmínì bá pa káfìrí ẹ̀tọ́ ni kí wọ́n bá padà o ìgbà la yuqtalu lil muslimu bi kafirin wọ́n gbọ́dọ̀ pa mùsùlùmí nítorí kó pa kèfèrí ọ̀rọ̀ burúkú Ànábì kan ló wí lára àwọn ọ̀rọ̀ tẹ́ gbé sínú Islam táwọn èèyàn mẹ́fì dọ̀tí àdán Muhammad yẹn sallallahu alaihi wasallam
ìtọ́lọ́run sọ ni pé wala taqtulu nafsa allati harrama Allahu illa bil haqqi dhalikum wasaqum bi ọlọ́run ọba dìídì fún rẹ̀ ló sọ bẹ́ẹ̀ ní al-Qur'an wala taqtulu nafsa allati harrama Allahu illa bil haqqi ẹ gbọ́dọ̀ pa ẹ̀mí ló pé kò sọ pé ẹ gbọ́dọ̀ pa mùmínì ẹ̀mí ló pé ẹ̀mí ìbá jẹ́ káfìrí ìbá má jẹ́ káfìrí la taqtulu nafsa gbogbo ẹni tó bá ti ń jásí pé ẹ̀mí ní ń bẹ lára wọn tá à ń pè léèyàn ẹ gbọ́dọ̀ pa wọn illa bil haqqi àfi tẹ́ni yẹn bá pààyàn àfi tó bá pààyàn látara pé wọ́n fẹ́ gbé ipa àyàn wọnú Islam wọ́n gbé wọbẹ̀ pé máa ń bá dẹ́lẹ̀ dín ìnáwó faqtuluhu pé ẹni bá fẹ̀sìn rẹ̀ lẹ̀ ẹ pa Ànábì kan ló sọ bẹ́ẹ̀ o ìrònú àwọn Yahudi tí wọ́n fẹ̀sìn Yahudi lẹ̀ tí wọ́n gba Islam àwọn ni wọ́n mú wá làwọn ọmọ ìyáwá ní Islam sọ́dọ̀ àdìsù ni wọ́n wá sanadu àti sílísálà wọ́n fi sómọ́ wọ́n lọ bá Muhammad sallallahu alaihi wasallam tó rárá kùnrin fún ẹ sọ fún wa yí pé àfà ń ta tó kiri ìhùn náà sa àtàyà kúnnù mùmínì ṣe Ànábì ṣe ìwọ́ àmọ́ ẹjẹ́ àwọn èèyàn nípa ni pé tó láti ní kí wọ́n gbà fọlọ́ rárá law sha'a rabbuka la amana man fil ardi kulluhum jami'a tọ́lọ̀ bá fẹ́ ni gbogbo ẹni tí ń bẹ láyé gbogbo wọn ni ó fi mọ̀nà Ọlọ́run ò fẹ́ ẹni tọ́lọ̀ lóhun ò fẹ́ yẹn yóò ṣe wá di pípa la ikraha fi din ìjẹ́ nípa òsínú ẹ̀sìn bí ìwọ́n lóhun ò ṣe kó máa lọ ẹni bá fẹ́ ṣe fílẹ̀ ìyẹn àdúgbò yẹn náà wọ́ ìpànìyàn kò gbọ́dọ̀ wáyé láì bá ṣe pé èèyàn pààyàn la taqtulu nafsa allati harrama Allahu illa bil haqqi ẹ gbọ́dọ̀ pa ẹ̀mí tó lóhun ṣe léèwọ̀ Ọlọ́run fúnra ẹ̀ ló ṣe léèwọ̀ ìbá jẹ́ káfìrí èèwọ̀ lẹ́mí ẹ̀ ìbá má jẹ́ káfìrí èèwọ̀ ní gbígbẹ̀mí ẹ̀ ẹ wá wo iye ẹ̀mí tí Boko Haram pa láwọn al-muslimun wal kafirun àtàwọn ẹ̀mí tó sì jáde pé yaqtulunahum bismil islam wọ́n pa wọn lórúkọ islam yaqtulunahum bismillahil akbar wọ́n pa wọn pẹ̀lú orúkọ Ọlọ́run tó tóbi ṣàríà náà làwọn náà fẹ́ ṣe o tí wọ́n ń rí ìyànmẹ́lẹ̀ tí wọ́n ń lẹ̀ lóko lóye ẹ wá lérò pé mùsùlùmí tó báláǹsì pẹ̀lú ìrònú ẹ̀sìn bó ti yẹ kẹ́sìn orí yóò tẹ̀lé yín pẹ̀lú ẹ̀ kò ní tẹ̀lé yín kò lè tẹ̀lé yín kò sí mùsùlùmí tí ó fẹ́ràn ṣàríà torí kò sófin tó dáa tó ṣàríà Ọlọ́run àmọ́ tó yẹ kó mọ̀ ní wípé Ọlọ́run tó fọwọ́ sáwọn òfin ìlú kankan tí wọ́n pe ní al-qanun al-wada'i torí pé èyí tó pọ̀ nínú àwọn òfin táwa náà ń lò tó ń jẹ́ ṣàríà yìí òfin yẹn náà ti ń bẹ kánàbí ó tó dé àwọn tó dá ń bẹ Ọlọ́run fún ànábì gẹ́gẹ́ bí wáyìí eléyìí ẹ ṣe ìsìbáàtú ẹ eléyìí ẹ ṣe ìsìbáàtú ẹ eléyìí yóò dá láwùjọ eléyìí yóò dá láwùjọ ata àkọ́tọ̀ ọ̀yẹ́ di sáàrì kágé ọwọ́ olè ó ti ń bẹ kánàbí ó tó dé lọ́dọ̀ àwọn Lárúbáwá ṣàríà ṣe ìsìbáàtú ẹ ni pé ó dá ṣàríà máa ń fẹsẹ̀ in tó bá da a máa fi ń rinlẹ̀ làpẹrẹ táwọn rí mbẹ kìí ṣe pàdánù ní awwalu man jahada qat'a yadi sáàrì jádù ẹ ló mu wá àwọn òfin máa ń bẹ nínú ṣàríà yìí tó já sí pé Abdul Muttalibi òun ló pinlẹ̀ nílùú Mẹ́kà torí pé ìsìláàmù ń bẹ lára ẹ̀ la fi ń sọ fọ́kàn àti wọ́n sọ pé kèfèrí làwọn òbí ànábì òun tó ń sọ ni o laysu bi kafiri wọ́n yé ṣe káfìrí o ànàfi yúnà ni wọ́n o wọ́n ní àwọn òfin márùn nínú òfin tá ń lò nínú ìsìláàmù lónìí márùn ló já sí pé Abdul Muttalibi ló wọnú ẹ̀ sílùú Mẹ́kà lọ́dọ̀ àwọn Lárúbáwá tí ìsìláàmù dé tó fẹsẹ̀ rinlẹ̀ ìsìláàmù máa ń fẹsẹ̀ tó dá rinlẹ̀ ìta bá ní lọ́dọ̀ wa nílẹ̀ Yorùbá yìí náà tó bá dá á fẹsẹ̀ rinlẹ̀ èyí tí ò bá dá Yorùbá náà ò ní ìgbà pé àyídá yẹn náà ká filẹ̀ bẹ́ẹ̀ rárá àfẹ́ntorí ò bá pé tí wọ́n pè ní ṣàríà nìyẹn ṣùkọ́lọ̀ kò ṣe dáadáa fún wa Ọlọ́run sọ pé la taqtulu nafsa allati harrama Allahu illa bil haqq nínú suratul An'am àyà 151 ẹ gbọ́dọ̀ pa èèyàn torí pé kí ni harrama Allah Ọlọ́run ló ṣe léèwọ̀ torí òun ló dá pẹ̀lú àṣẹ rẹ̀ kò sì fẹ́ kẹ́ni Ọlọ́run sì kórìíra ó já sí pé nìkan ni ó gbà á torí Ọlọ́run ló lágbára kó gbà á gbágbára Nàmúrúsù ti tó ó lè pààyàn kò lè jí níjọ́ tó lóun wà náà wù yí wà wù mí tó òkè èmi náà lè jíyàn kí n pààyàn ó wá mọ́yàn méjì oníkẹ́nìkan máa lọ ó pàkà irú yìí nìkan ó yá ní kó òun yọ níbi títí máa wọ̀ kó wọ̀ síbi tó ti ń yọ òun náà padà wá ti bẹ̀mọ̀ pé alágbára kọ́ ló la taqtulu nafsa òfin Ọlọ́run ni ẹ gbọ́dọ̀ pa ẹ̀mí ìbá àjásí pé kò ṣe ìsìláàmù mọ́ ìbá àjásí pé kò jẹ́ mùsùlùmí tẹ́lẹ̀tẹ́lẹ̀ ìbá àjásí pé abọ̀rìṣà ni ẹ gbọ́dọ̀ pa illa bil haqq Allah Ọlọ́run ló ṣe léèwọ̀ illa bil haqq àfi tó òun náà bá pààyàn Ọlọ́run ní dhalikum wasaqum bi eléyìí èmi Ọlọ́run tó ń fi ń kì í lọ ni la'allakum ta'qilun nítorí kẹ́lẹ̀ máa ṣe làákàyè kẹ́lẹ̀ túbọ̀ lágbọ́yé kó má jásí pé gànràngànrà tí ń bẹ lára yín tẹ́lẹ̀tẹ́lẹ̀ kí ìsìláàmù tó dé ẹni tí ò bá wa ṣe wà ní wàhálà lẹ́tùn gbé wọbẹ̀ ìsìláàmù yìí ṣe ẹ̀sìn kọ́tísìm tó ṣùgbọ́n ó mọ̀ sọ pé ó fò ṣùgbọ́n lẹ̀ ó lọ́jọ́ ìyàwó pa àníjó sinmi ó fa wọ pálẹ̀ ó lọ́jọ́ ìyàwó dúdú àníjó sinmi ìyẹn náà la fẹ́ gbé wọnú ìsìláàmù àwọn Lárúbáwá àwọn Yahudi ní máa ń ṣerú ẹ̀ àwọn ni wọ́n wá gba ìsìláàmù làwọn mú ìrònú yẹn wá ni wọ́n sọ dàdí ìṣù làwọn náà lè má nà Muhammad sallallahu alaihi wasallam irú àwọn bẹ́ẹ̀ pọ̀ rẹpẹtẹ ká lè mọ̀ yìí pé àwọn mùsùlùmí ń pààyàn kò yẹ ká bá mùsùlùmí mẹ́ a rí àwọn ọmọ kéwú táwọn náà ti fẹ́ ṣògùn owó tí wọ́n ń pààyàn tí wọ́n wá orí èèyàn ẹnìkan tó wá ní kọ́kọ́ wọn ní wọ́n ti ń yìnbọn ṣẹ́ríkẹ́ nìyẹn kò ṣe làákàyè bí ntọ́lọ́wọ́n bá ní sọ pé la'allakum ta'qilun nígbà tí ó sì tún mú àyà wá pé Ọlọ́run fúnra ẹ̀ sọ pé àyà tí ò ní í ṣe pẹ̀lú ọ̀rọ̀ tí ń sọ ló lọ mú wá tí ò tiẹ̀ níbàámu pẹ̀lú ẹ̀ kẹ́ ẹ lè mọ bí làákàyè wọn ti rí wọ́n sọ̀rọ̀ àyà tí wọ́n mú tọ̀rọ̀ yẹn kò ní jọ tọ̀rọ̀ tí wọ́n sọ náà tabatu kúrò mẹ́ta lọ sínú suratul Qasas àyà 77 Ọlọ́run sọ pé wala tabghil fasada fil ardi ẹ mọ́ promote ìbàjẹ́ lórí ilẹ̀ kí ló dé tó jásí pé àwọn mùsùlùmí la ń promote aburú lórí social media àwa lẹ́bàá mẹ́ àwa àwọn àfáà tí wọ́n torí social media bí sàádà
thumma aasha fiha bish-shaqawa àwọn kan dórí social media orí rẹ̀ náà bá débẹ̀ wọ́n padà wọ́n ń ṣẹ̀mí ń bẹ̀ tí ń jẹ́ ìṣẹ̀mí orí ibú ẹlòmíì débẹ̀ ka hafiz al-Qur'an al-Karim gẹ́gẹ́ bí ẹni tó há al-Qur'an bada bi qira'ati al-Qur'an wa bi tahfiz ẹlòmíì bẹ̀rẹ̀ social media yìí pẹ̀lú pé à ń ka Qur'an fáwọn èèyàn kan máa gbọ́ ó wá rí pé àwọn èèyàn owó lòun náà bá bọ́ sí blogging gba al-Qur'an al-Karim kúrò lọ́wọ́ rẹ̀ la ilaha illallah dakhalta al-internet bi qira'ati al-Qur'an la ilaha illallah ثم صورة ثم صرت أمازا ولا مازا wá débẹ̀ tán wá rí pé òun blọ́ọ̀gì àwọn èèyàn nítorí àti rówó Kùránì yẹn wá ṣe kàmà ìwọ tó bá sùn Kùránì orí íńtánẹ́ẹ̀tì ilé bá dísù ló ń kà ń bẹ̀ fíkì ló ń kàwọn èèyàn bẹ̀ wá débẹ̀ tán la fiqhan wala hadithan wala hifdhan wala Qur'anan wá sí mọ́ wá jásí pé ọ̀rọ̀ táwọn èèyàn kan bá sọ kákan mú ká máa bẹ̀rẹ̀ sí ní ká lu opportunity ní ká bú wọn torí pé táwọn èèyàn bá ń gbọ́ ibú yẹn wọ́n mọ̀ wá wọ́n sì mọ̀ fún wa lówó ìwọ dẹ̀ gbọ́ pé wọ́n ti sọ ẹ́ lórí ibú ayat mìsídáàkù pé wọ́n sọ ẹ́ lórí ibú rèé Al-Qur'an ọlọ́ni wailun òfò ègbé àṣedànù ìyà tó jùyà lọ likuli fún gbogbo ẹni yóò umazati lumaza àmẹ́ẹ̀zù ní làmẹ́ẹ̀zù ní kó máa yẹ̀yẹ́ àwọn èèyàn kó sì máa bú wọn kó máa wáyẹ̀yẹ́ àwọn èèyàn kó máa bú wọn ẹgbẹ́ bàbá rẹ̀ ẹgbẹ́ ìyá rẹ̀ ẹni ojú lọ kó dẹ̀ tí ó tó àtẹgbẹ́ rẹ̀ ọlọ́wọ́ ní alẹ́bí ẹni tá à ń sọ yìí jama àmẹ́lẹ̀ wà dáadáa wọ́n máa fún lówó wọn máa wé owó òun ti tó báyìí fíwáṣì òun tó báyìí owó òun tó báyìí lórí YouTube torí pé monetization ló kó bọ́pọ̀lọpọ̀ wa monetization orí bọ́n sọ ẹni olórí ibú ọlọ́ni jama àmẹ́lẹ̀ wà dáadáa ó wá ń rí owó yẹn pọ̀ òun náà ń kà á ọlọ́ni yahsabu anna malahu akhlada ó wá ń rò pé owó yẹn bí ó ti máa lọ títí láéláé nìyẹn owó yẹn òun máa rí lọ akhladahu òun máa ṣẹ̀mí lọ gbére owó yẹn ó yọ òun nínú ìyà yóò yọ òun nínú ìṣẹ́ yóò gbá òun lọ́wọ́ kú ọlọ́ni kalla ọ̀rọ̀ orí bó ti ròyìn ẹwà ìmọ̀kan ní dẹ̀wọ̀lá mú ọlọ́ni la yunbazanna fil hutama iná hutama ni wà á ti bára rẹ̀ tó bá já sí pé Al-Qur'an wúlò lọ́dọ̀ wa ó ṣiṣẹ́ lọ́dọ̀ wa èyí ṣe táyà yóò fi ṣiṣẹ́ lọ́dọ̀ wa ويل لكل همزة لمزة الذي جمع مالا وعدده يحسب أن ماله أخلده كلا لا ينبذن في الحطمة وتني ما أدراك ما الحطمة كيلو في مو أنت أنبني الحطمة ọlọ́run bí nàrú lọ yà al-muqada iná kan tí máa jó òun ikú rárá kò tiẹ̀ ní jó lọlẹ̀ al-muqada tattali ala al-afida òun ni mẹ́pẹ́ yóò jó kan ẹ̀mí yóò jó débi tẹ́lẹ̀ wà tí ó fi fíìlì yàrá lára dáadáa òun ni gbogbo wa gbà kan yóò ní ìsìn blogging tí kèfèrí bá jẹ́ bloggers lillahi alhamd kò yẹ mùsùlùmí kó máa blog àwọn èèyàn kó máa tọwọ́ bọ ṣàkṣíyàtì wọn personality wọn ìgbésí ayé wọn ìṣẹ̀mí wọn níwọ̀n tó wọ́n rí social media bil Qur'an al-Karim bi afdalil kutub la ilaha illallah bi afdalil kalam ọ̀rọ̀ rí tó dáa jù wọn bọ́lẹ́nu ẹ̀wọ̀n blogging ni àti tó kọ́ àti tó kọ́ àti tó yẹ ọ́ àti tí ò yẹ ọ́ bọ́rọ̀ bọ́dí kíláàsì bá délẹ̀ ó kọ́ ó jálù torí pé kó ṣáà lè ro kánlẹ̀ ló ń sọ̀rọ̀ bọ́rọ̀ tọ̀hún bá délẹ̀ ó jálù bọ́rọ̀ tìbẹ̀yẹ bá délẹ̀ ó jálù bí pé tí ó kan àwa mùsùlùmí á tún mọ́ jálù àwa ń dá wa lálẹ́ àwa ni wọ́n mọ̀ ọlọ́run ni wala tabghil fasada fil ardi ẹ má máa mú ìbàjẹ́ ẹ má promote ìbàjẹ́ lórílẹ̀ ẹ má máa wá ìbàjẹ́ síta ẹ má máa wú kó lè dàrú lórílẹ̀ torí pé kí ni inna Allaha la yuhibbul mufsidin ọlọ́run ò fẹ́ràn àwọn tí ń balùjẹ́ mo ṣẹ̀ṣẹ̀ rábà kan náà nísìn bóun ṣe máa ń dá wa lálẹ́ nìyẹn òun lòun ní láwà ní tó bá mọ̀tàn ni yóò mọ̀ wípé àti láwà ní àtẹ̀hà nílẹ̀ Yorùbá wa àwọn amúnikù ni wọ́n ní torí pé ìjọsìn bọ̀dá fìlìmù mi nínú Bándélé àná ló dálẹ̀ wọn dálẹ̀ lọrin wọn sì dálẹ̀ lágbàjì bàbá wa Bándélé lọ kéwú lágbàjì ni wọ́n sì fẹ́ràn àfa àwọn fẹ́ràn wọn nígbà tí wọ́n dé Ìbàdàn tí wọ́n ń ṣe dáwà àwọn àfa àwọn ń wò wọ́n yí pé táwọn ní ti ń ṣe yìí ń bolo ti kó èyí torí pé bàbá wọn sọ yí pé jahannama wírídà ìmáàmù tí òwe láwà ní jahannama wírídà ìmáàmù tí òwe à jahannama wírídà bí bàbá ti máa wínú lọ́dọ̀ àwọn àfa àwọn jọ náà wọ́n wò pé kí táwọn ní ti ń ṣe yìí àwọn làwọn dé látọ̀hún làwọn wá establish pé àmọ́ ẹmú kóńdó dání ni wọ́n fi ń pè wọ́n lórí kóńdó ìkòrò tá à ń ṣe lénìí Bándélé ló dálẹ̀ ìjọsùn Muratul Mu'minin náà Bándélé ló dálẹ̀ àwọn afáwọn oúnjẹ náà wípé tó ráwọn bàbá alágbàjì tàná yẹn àwọn fúnra àwọn èyí ṣo níláwàní tó tóbi táwọn èyí Bándélé ló wá establish ẹ̀ ká máa sọ pé ní tí ó yà wọ náà ẹni tí ó ṣe kí ni ó ṣe gbá nígbà Ọlọ́run wá kẹ́ Bándélé gbogbo ọlá yẹn bó ṣe tóbi tó ó kó sábẹ́ àfa wọn làwọn àfa náà gbà pé tọ́ ọmọ wa ni n tí ń ṣe yìí náà ìjájọ́ máa bá ṣe ẹnìkan ò ní láwàní bíi Bándélé Ìbàdàn àwọn ni wọ́n ní àwọn tí wọ́n ní láwàní Bándélé ni wọ́n ní Ìbàdàn àwọn ni wọ́n pinlẹ̀ rẹ̀ gbogbo súnmọ́ táwọn ẹ̀ṣẹ̀ wá ń já sí àwọn Bándélé lọ́lọ́run lòun sábàbí láti jagun ẹ̀ àwọn tí wọ́n ń hẹ́hà tẹ́lẹ̀ inú ilé ni wọ́n ń wá àwọn èyí bọ́ọ̀ta alẹ́ ni wọ́n jáde wọ́n lọ kí àwọn èèyàn ládùúgbò wọ́n tún wọlé wọ́n èyí daṣọ́ bojú àwọn Bándélé bàbá Bándélé àti bàbá ọlọ́rẹ̀ lọ́lọ́run yàn tí wọ́n ló wá di tó já sí pé àwọn àfáà tí wọ́n náà gbà lọ́wọ́ sílísílà tí ń bọ̀ tẹ́lẹ̀ tí ń bọ̀ wọ́n èyí ṣo ní láwàní so ibi tí ìjọ yẹn ti dún láwàní nìyẹn ó lè bí ẹnu kọ́mọ́tẹ́ lọ́rùn ẹnìkan ò ní láwàní bíi Bándélé àmọ́ wọ́n sọ̀mí ti ara wọn báwọn àfáà wọn gbà lọ́wọ́ wọn wọ́n sì sọ̀mí ti ara wọn dùn ní gbogbo ọjọ́ ìsọ̀rọ̀ ẹni ò sọ̀mí ti ara ẹ̀ kọ́lọ̀ bá wa ṣe dáadáa fún wọn
àwọn tí Ọlọ́run bá lò láti kọ́kọ́ fi jagun ìsìláàmù nílẹ̀ Yorùbá nù. Ọlọ́run sì kádàrá ó tàn lọ bẹ́ẹ̀ títóbi yẹn gbangba yẹn àwọn ọ̀dọ́ tí wọ́n ló ti bẹ̀rẹ̀ ọ̀dọ́ tí wọ́n ló ti bẹ̀rẹ̀ làwọn bàbá wa náà gbà lọ́dọ̀ wọn ní sílísílà tó ti ń bọ̀ lọ́dọ̀ wọn tẹ́lẹ̀tẹ́lẹ̀ kò sí mẹ́ lọ́wọ́ sílísílà bàbá Tájù Lábí tó fi ń bọ̀ wá ó rí pé kò sí sílísílà láwà ní lọ́dọ̀ àwọn Ṣéhù Tájù Mùmínì náà wọ́n ní sílísílà al-Imamatul Kabira wọ́n ní báńdélé lọ́lọ́run ló ń sábàbí láti fi túlà níta làwọn afá àwọn gbà lọ́dọ̀ ẹ̀ tẹ́lẹ̀tẹ́lẹ̀ wọn kọ́ ń wò ní wọn wá rí pọ́mọ tó sọ̀rọ̀ ń dání làwọn náà gbà fún ìwọ ò sì fẹ́ gbà fáfá tí ìwọ ń fẹ́ káfà gbà fún wọn Ọlọ́run tó mọ̀ pọ̀ ẹ̀yọ́ mẹ́